ṣùgbọ́n tó o bá lógo tí ò bá ní agbára, tọrọ fún agbára tí máa ń dé ògóró. Ológo nídìí agbára. Àwọn agbára tí máa ń dé ògóró tí kì í jẹ́ kí ayé tẹrí ògo bá. Àwọn agbára tí máa ń wọ ìjàkadì pẹ̀lú àwọn alágbára, tí máa ń jẹ́ kí ògo ènìyàn fọhùn. Tí ògo ẹ̀ ò bá ní agbára, ayé á tẹrí ẹ̀ bá arákòrò. Ògo rẹ̀ nídìí agbára ìmísí Ọlọ́run ọba láti fi gun òkè. Láì jẹ́ bẹ́ẹ̀, àwọn tá à ń wí yẹn tó máa fagbára tí wọ́n jókòó sórí ògo rẹ̀, polongo ògo ẹ níwọ̀nba. Òwe Yorùbá kan ló sọ pé bí iṣu ènìyàn bá ta, èèyàn ń fọwọ́ bò jẹ ní o, ta gọ̀kọ́ o. Jẹ́ kán máa rí ẹni rí ẹni tí ò tẹ́gbẹ́, ìwọ ló mọ tó ń ṣe lábẹ́lẹ̀. Ìjọ kan wà fọhùn síta. Àwọn adẹ́rù ògo nù, tó o bá ń polongo ẹ̀ léraléra, adẹ́rù ògo nù, wọ́n á máa da ògo ẹ láàmú. Lọ tọrọ fún agbára tí ayé òfin ní tẹrí ògo ẹ bá. Nígbà tí wọ́n bí a mú fi dá àwọn òbí lójú pé ọmọ ológo rẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo bẹ́ẹ̀ ni wọ́n bí lẹ́nìí tó pé látara àìkíyèsí òbí, àìrìn náà tó tọ́ tó yẹ tó, àti fífi ọmọ ẹni hàn lórí pápá ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì tó délé ayé bí àìlè rìn, wọ́n fi ń ba òwò jẹ́ mọ́ ọmọ ológo lọ́wọ́. Tó bá rí báyìí, báwo la ṣe lè pèsèàbò ògo ọmọ wa tá a fi ní nǹkan èlò táyé òní tọwọ́ bọ̀ lójijì? Ní agbára tí Ọlọ́run ọba onímájẹ̀mú, ayé ò ní tọwọ́ bọ ògo wa. Wọn ò ní fògo wa ṣe káìtì, wọn ò dẹ̀ ní fògo wa rákòrò. Ọwọ́ wa ló wà o. Nítorí pé àìmọye nǹkan là ń ṣe é sì tá à ń gbé sórí social media. Bí ọmọ ológo bá jàjàra ilẹ̀, a gbé wá sórí social media póun ra ilẹ̀. Bí ọmọ ológo bá jàjà kọ́ ilé, a gbé wá sórí social media póun jàjà kọ́ ilé. Ó ti gbàgbé pé ogun ìdílé máa ń bá ògo rìn. Ó ti gbàgbé pé àwọn kan afojúfẹ́ni má fi ọkàn fẹ́ni ni wọ́n. Ó ti gbàgbé pé àwọn kan òfojúrógòdògònù ni wọ́n, òfo tí gbọ́ ògo pa ògo rẹ̀ ni wọ́n. Àwọn kan máa ń gbé ògo mì ni. Ògo kì í ṣe nǹkan tí ẹ̀dá ń polongo, òun ló máa ń polongo ara ẹ̀. Wẹ́rẹ́ ló bá mi ṣe lọ̀rọ̀ ògo. Ṣùgbọ́n tó o bá lógo tí ò bá ní agbára, tọrọ fún agbára tí máa ń dé ògóró. Ológo nídìí agbára. Àwọn agbára tí máa ń dé ògóró tí kì í jẹ́ kí ayé tẹrí ògo bá. Àwọn agbára tí máa ń wọ ìjàkadì pẹ̀lú àwọn alágbára, tí máa ń jẹ́ kí ògo ènìyàn fọhùn. Tí ògo ẹ̀ ò bá ní agbára, ayé á tẹrí ẹ̀ bá arákòrò. Ògo rẹ̀ nídìí agbára ìmísí Ọlọ́run ọba láti fi gun òkè. Láì jẹ́ bẹ́ẹ̀, àwọn tá à ń wí yẹn tó máa fagbára tí wọ́n jókòó sórí ògo rẹ̀, polongo ògo ẹ níwọ̀nba. Òwe Yorùbá kan ló sọ pé bí iṣu ènìyàn bá ta, èèyàn ń fọwọ́ bò jẹ ní o, ta gọ̀kọ́ o. Jẹ́ kán máa rí ẹni rí ẹni tí ò tẹ́gbẹ́, ìwọ ló mọ tó ń ṣe lábẹ́lẹ̀. Ìjọ kan wà fọhùn síta. Àwọn adẹ́rù ògo nù, tó o bá ń polongo ẹ̀ léraléra, adẹ́rù ògo nù, wọ́n á máa da ògo ẹ láàmú. Lọ tọrọ fún agbára tí ayé òfin ní tẹrí ògo ẹ bá, tí wọ́n fi ní da ògo ẹ ní àmú, kó lè bá délẹ̀ lérí. Sọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́ni tí wọ́n tiẹ̀ ti rí pé ẹni adé báyìí lẹ́ni, adé báyìí lọ́la. Àwọn nǹkan tó máa ń bà á jẹ́ kí làwọn nǹkan náà? Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ yẹn, àwọn yẹn ni arógo síwájú ológo. Ẹ̀ta inú, inúnibíni tí ò kọta ìmọ̀ wàá wù, inú burúkú ògùn òṣì, ẹ̀mí owú burúkú owú gbóná, ẹ̀mí ò ní débẹ̀, ẹ̀mí má jù mí lọ. O lè síwájú mi kọ́lé, ó máa ń jẹ́ kí ọ̀rẹ́ méjì kan para wọn ní ara. Tó bá ti tètè gbọ́ báyìí pé báyìí lọ́nà ògo ẹ̀ ń lọ, ó máa síwájú ẹ̀. Wọ́n lè torí tiẹ̀ lọ lé adáhùn ṣe. Àwọn wòlíì burúkú kan náà wà tó lè bá wọn ṣiṣẹ́ burúkú láti sáré ṣe kíni, láti pè é bọ̀ wá sẹ́yìn. Ìyẹn ló ṣe láti fọwọ́ bò mọ́lẹ̀. Ṣe bí aláìgbọ́n, ṣe bí ẹni tó gọ̀ kó lè bá jèrè ayé. Tẹ́lẹ̀ jẹ́jẹ́ kó má bàa tójú ilẹ̀ mọ́lẹ̀. Káwọn arógo síwájú ológo má bàa dà ẹ́ lógo nù.